ibi tí ẹ̀sìn Christianity ti ṣẹ̀ wá ìdílé tán ṣàyàn ni. Báwo la ṣe máa kí Jésù wá ní àṣàyàn, ọmọ àṣàyàn ní tó jẹ́ Mary, ọmọ àṣàyàn tó jẹ́ ìyá Mary, tó wá láti ìdílé kíni o, tó wá láti ìdílé àṣàyàn. قال يا قوم اتبعوا المرسلين. Bismillah walhamdulillah, adáwọ̀pẹ́ fún ọba adẹ́dà. Àtúnkẹ́ àwa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò yìí. Eléyìí ni tá a lè pè ní bíi second episode ní inú ètò wa, ètò Christianity nínú Al-Qur'ani. Níbi ètò yìí ní tirẹ̀ bá ti ṣàlàyé nínú ọ̀rọ̀ àkọ́sọ. Nǹkan tí a fẹ́ máa gbéyẹ̀wò ó ní kí ni Al-Qur'ani èyí tó jẹ́ ìwé àwa mùsùlùmí, kí ni ó sọ nípa ẹ̀sìn Christianity. Torí wípé tá bá wòye sí agbègbè wa ní ilẹ̀ Yorùbá, a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní chọ́ọ̀chì lénìí, tá bá tò ìran kìíní ìran kejì, a rí pọ̀pọ̀lọpọ̀, kódà nínú ìran kìíní gan, a rí pọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ o mùsùlùmí, ìdílé mùsùlùmí náà ti wá. Ṣùgbọ́n ohun tó ṣe ni ní kàyéfì ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a ti jọ ṣe kíni o, tá a ti jọ sọ̀rọ̀ lóríṣiríṣi, bóyá nínú ẹbí ni, tàbí nínú ará, tàbí nínú ọ̀rẹ́, tàbí nínú ẹni tí a mọ̀ rí, a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò mọ̀ wípé ibi táwọn ń fi sílẹ̀ yìí, ẹ̀sìn Islam táwọn ń fi sílẹ̀ yìí sẹ́, wọn ò mọ̀ wípé ó ṣàlàyé Christianity ní ọ̀nà tó jẹ́ pé inú Christianity tí wọ́n lọ yẹn o kò ṣàlàyé tó, kò yé wa. Al-Qur'ani sẹ́, ìwé àwa mùsùlùmí, ó ṣàlàyé Christianity, ẹ̀sìn Christianity ní ọ̀nà tí ó súnmọ́ kí a má bá pàdé nínú Christianity. Lára ẹ̀ òun ni a máa ṣàlàyé fúnra wa lénìí pẹ̀lú ògo ọba adẹ́dà. A máa sọ fúnra wa nípa ìpìlẹ̀ Christianity, báwo ni Al-Qur'ani ṣe sọ pé Christianity ṣe bẹ̀rẹ̀. Torí pé tá bá fẹ́ mọ pàtàkì nǹkan, ká tọ̀ ọ́ padà, ká wò ibo ni ó ti bẹ̀rẹ̀. Níbí yìí ọba adẹ́dà jẹ́ kó yé wa nínú Al-Qur'ani wípé òun máa ń gbé ọlá fún àwọn kan jù kan lọ. Òun lọ́ba tó gbé sánmọ̀ síbi tó wà, ó gbélẹ̀ síbi tó wà, kò béèrè lọ́wọ́ èmi àtẹ̀yin, ṣé sánmọ̀ ni kí n gbé sókè ni, àbílẹ̀ ni kí n gbé sílẹ̀, ṣé ibo ni kí n fàpátá sí, bó ṣe wù ló ṣe ń dá ọlá rẹ̀. Ẹranko wo ni kí n fún ní ọlá lórí àwọn ẹranko, àwọn ènìyàn wo náà ni kí n fún lọ́lá lórí àwọn ènìyàn. Olúwa ọba adẹ́dà ńkọ́ o, ó máa ń gbé wa lórí, ó máa ń gbọ́lá fún ara wa ju ara wa lọ. Nínú ọlá yìí ó ní pé ọba adẹ́dà ó ṣe àṣàyàn àwọn ìdílé mẹ́rin kan lẹ́yìn tí a kà fúnra wa. Ọba adẹ́dà jẹ́ kó yé wa nínú Al-Qur'ani, ó ní wípé a'udhu billahi minash shaitani rajim. Inna Allaha astafa Adam wa Nuha wa ala Ibrahim wa ala Imran ala al-alamin dhurriyatan ba'duha min ba'd wallahu sami'un alim. Ìtumọ̀ nǹkan tá a kà fúnra wa ni wípé Olúwa ọba adẹ́dà ní, èmi ọba adẹ́dà o, mo ti ṣàṣàyàn nínú ẹ̀yin ènìyàn tí mo dá, mo ṣàṣàyàn bàbá yín ńlá Adam. Mo ṣe àṣàyàn fún Nuha, bàbá ọlọ́kọ̀ ojú omi. Bákan náà mo ṣe àṣàyàn fún Ibrahim, bàbá tá a máa ń ní bàbá àgbàgbọ́. Olúwa ọlọ́dẹ̀dà ní bákan náà kò tán o, mo ṣe àṣàyàn fún ìdílé kan tá à ń pè ní ìdílé Imran, èyí tá a lè pè nílẹ̀ Yorùbá bíi Muraina. Ọba adẹ́dà ó ní àwọn ìdílé bí mo ṣe ṣe wọ́n ní àṣàyàn ńkọ́ dhurriyatan ba'duha min ba'd, tí wọ́n bá ti mú àrọmọdọ́mọ, màá dá lọ́lá, màá sọ di òjíṣẹ́. In fact, màá tún máa àrọmọdọ́mọ mi, màá ṣe lójíṣẹ́ lẹ́yìn tí ó jìnnà púpọ̀ sí wa. Ọba adẹ́dà ńkọ́ ó ṣe bàbá wa ìgbàgbọ́, bàbá wa Ibrahim, ó ṣe lójíṣẹ́, àbí ó mú nínú ọmọ rẹ̀ Yakub tá à ń pè ní Jacob, ó sọ ní òjíṣẹ́. Bákan náà Ishmael tá à ń pè ní Ismail, ó sọ ní òjíṣẹ́. Iná ọmọ Ishmael náà ńkọ́, iná ọmọ Yakub ńkọ́ o, ó mú Joseph, ó sọ ní kíni o, ó ṣe ní òjíṣẹ́. Iná àrọmọdọ́mọ Ishmael ńkọ́, ó mú Muhammad náà ńkọ́ o, ó sọ ní òjíṣẹ́. Kó ló bá dẹ́dà kó bá yọ́nú sí gbogbo wọn lápapọ̀. Olúwa bá dẹ́dà èyí tó wá kàn wá jùlọ, ọlọ́ọ̀bá àlekèọ́lá wá ní nínú ìtàn yìí ìdílé kan wà ńbẹ̀ tá à ń pè ní ìdílé Muraina. Ìdílé Muraina yìí ọba dẹ́dà ní idh qalat imra'atu Imran, Muhammad máa kà fún wọn nígbà tí arábìnrin Muraina tí ó ń sọ fún ọba dẹ́dà wípé mo ti lóyún báyìí o. Kí ló fà á tó fi ń sọ fún ọba dẹ́dà pé òun lóyún?
torí nínú ìtàn wọ́n jẹ́ kó yá pé ó wá ọmọ fún àìmọye ọdún tí kò rọ́mọ bí. Ìgbà tó dàgbà á rí pé àwa tí a bá máa ń tẹ̀lé theology, èyí ìlànà nípa ẹ̀sìn bóyá ti kìrìsìtẹ́nì ni tàbí ti Islam, á rí wípé eléyìí ńkọ́ kìí ṣe nǹkan tó pamọ́ ní fún àwọn ẹni rere kó jẹ́ pé kí ni o, kó jẹ́ pé wọ́n gbìyànjú títí wọn tètè rọ́mọ bí. Kìí ṣe pé bóyá Olúwa ọba dẹ́dà kò nífẹ̀ẹ́ wọn. Tó bá jẹ́ pé Olúwa ọba dẹ́dà kò nífẹ̀ẹ́ yàn ni ò ṣe rọ́mọ bí ni. Àwọn èèyàn wọ̀nyí ńkọ́, Abraham ńkọ́, ó darúgbó kó tó rọ́mọ bí. Ẹni tá à ń sọ yìí náà Ọlọ́run bá ní mo pọ́n ìdílé yẹn lé, ó darúgbó kó tó rọ́mọ bí. Àìtètè má rọ́mọ bí kò kì í ṣe pé Olúwa ọba dẹ́dà ńkọ́ o, ó ń bínú sénìyàn. Kò túmọ̀ sí wípé ọba dẹ́dà kò nífẹ̀ẹ́ sénìyàn. Débi wípé ìṣòro tó ń bẹ ní ayé mi nísìn, mo ti bímọ, inú Islam náà ni mo fẹ́yàwó sí, ni mo ṣe kíní kan sí, kò rọ́mọ bí. Àwọn tó ti lọ́lá jù wá lọ o, àwọn náà ti ṣe ilé ayé tí wọ́n rọ́mọ bí. Káwọn kì í ṣe bẹ̀yẹn làlọ́ lédè. Ọba dẹ́dà ìyàwó múráì náà yìí ìgbà tó wá padà ó ṣàbẹ̀ Ọlọ́run bá tó bá fún mi lọ́mọ títí ẹni màá jẹ́ kó ṣe. Ó wá lóyún. Ìgbà tó lóyún ó ní ọba dẹ́dà mo ti lóyún báyìí o. Ó ní tó bá wá sọ̀ mí kalẹ̀ láyọ̀ àtàlàáfíà, imratul imran rabbi ni wàdà. Ó ní tó bá wá sọ inni idh qalat imratul imran rabbi inni nadhartu laka ma fi batni muharrara. Ọba dẹ́dà oyún tó ń bẹ níkùn mi yìí mo ti ṣèlérí ẹ̀ fún ẹ muharrara, ìwọ nìkan ni ó máa jọ́sìn fún, kò ní ṣe nǹkan míì, kò ní di dókítọ̀ o. So kì í ṣàbúrú ni kéèyàn bímọ kó sọ pé mi ìfẹ́ jẹ́ kó di dókítọ̀ o, mo fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ tolú ọba dẹ́dà, kó ṣiṣẹ́ àfà. Kì í ṣe àfà jálàbí o, ọjọ́ kan ń bọ̀ á padà débẹ̀ pẹ̀lú gọ́lọ́ ọba dẹ́dà. Mi ò fẹ́ jẹ́ kó di ẹnjìníà, kì í ṣe orí burúkú ní ayé. Ó ní Olúwa ọba dẹ́dà ẹni tó ń bẹ nínú ikùn mi iṣẹ́ mo fẹ́ yọ̀ǹda ẹ̀ fún ẹni títí ẹni ó máa ṣe. Olúwa wa tẹ̀síwájú. Ìgbà tó wá bí nǹkan falamma wada'atha, nígbà tó wá bí ọmọ yìí ó bá di obìnrin. Ó bá ní inni wada'tuha rabbi inni wada'tuha untha. Ọba mi obìnrin mo bí walaysa dhakaru kal untha. Ọba dẹ́dà dẹ́mọ̀ pé tí mo fẹ́ jẹ́ kọ́mọ yìí ṣe, obìnrin ò ní lè ṣerú ẹ̀ dáadáa, obìnrin àtọkùnrin ò jọra wọn rú iṣẹ́ báyìí. Ìwà àṣà àwọn ẹni rẹ tó ti ṣíwájú ni ká máa mọ̀ pé ẹni yìí ó lè ṣe léyìí, eléyìí ò lè ṣe léyìí, bó ṣe rí léléyìí. Ṣùgbọ́n lásìkò tí wá ń kọ́ àti dá gbogbo ẹ̀ papọ̀. Àti obìnrin gan sọ pé òun fẹ́ jẹ imam, obìnrin sọ pé òun ó di pastor, yóò máa ṣe wáàsí káàkiri. Eléyìí ńkọ́ kò sínú àwọn ẹ̀sìn yìí tó ti wá síwájú wa tó jẹ́ pé gbogbo eléyìí ńkọ́ ó jẹ́ nǹkan tí wọ́n mọ̀. Ṣùgbọ́n nígbà tó wá bí ọmọ yìí kọ́ o, ó ní inni sammaytuha Maryam. Síbẹ̀síbẹ̀ náà mo ti sọ ní Maryama. Wọ́n ní nínú túmọ̀ Mary, pé túmọ̀ Mary gan-an ó ní pé abida, ẹni tó jẹ́ pé yóò máa jọ́sìn fọlọ́ọ̀bà ni, pé mo sọ ọmọ yìí ńkọ́ o olùjọ́sìn mo ṣe fẹ́. Tí ò bá ṣàtọkùnrin tí ó máa lọ ṣe wáàsí fáwọn èèyàn, èyí obìnrin ńkọ́ o yóò lè máa jọ́sìn fún ẹ. Wa inni u'iduha bika wa dhurriyyataha minash shaitonir rajim. Èmi wá fi Maryama yìí, Mary yìí, mo fi sí abẹ́ àkóso rẹ, mo fi sí abẹ́ ìdáàbòbò rẹ, òun àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ kúrò lọ́wọ́ èṣù ẹni ẹ̀kọ́. Káwo ibi báyìí ni a máa dúró sí lẹ́nìí. Káwo bí alukurani bó ṣe mú ọ̀rọ̀ Christianity ní ti ìpìlẹ̀. Ó jẹ́ ká yí wa pé alákọ̀ọ́kọ́ ibi tí ẹ̀sìn Christianity ti ṣẹ̀ wá, ìdílé tán ṣàyàn ni lórí gbogbo ìdílé pátápátá nílé ayé. Ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ kó yí wa pé ẹni tó jẹ́ ìyá Mary tó jẹ́ ìyá fún Jésù, ó jẹ́ kí ni o, ó jẹ́ ẹni alápọ̀nlé, ẹni tó súnmọ́ ọba adẹ́dàá. Ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ Mary tán wá bí tó jẹ́ ìyá Jésù ńkọ́ o, ó jẹ́ ni tí wọ́n ti fi sí abẹ́ ìṣọ́ Olúwa ọba adẹ́dàá. Báwo wá ni Mary, báwo ló ṣe jẹ́, báwo ló ṣe dàgbà kó tó di pé ó bí Jésù lọ́mọ. Eléyìí ni a tẹ̀síwájú nínú ètò wa, ètò tó ń bọ̀. Nǹkan tí a gbọ́dọ̀ mú lọ́wọ́ lénìí tá a fẹ́ jẹ́ ká mú lọ́wọ́ ó ní pé ká mọ̀ wípé Jésù ńkọ́ gẹ́gẹ́ bí alukurani ṣe jẹ́ kó yé wa, ká sọ wípé ẹ̀sìn Christianity ńkọ́ o gẹ́gẹ́ bí alukurani ṣe jẹ́ kó yé wa ni pé ẹ̀sìn Christianity ó ṣẹ̀ wá láti ọ̀dọ̀ Jésù tó jẹ́ síwájú Jésù kò sí tí ń jẹ́ Christianity, ṣé kò lè sí Christian kó tó di Christ, before Christ, so after Christ la máa ní Christianity àbí. So tó bá rí báyẹn, ẹ̀sìn Islam jẹ́ kó yé wa wípé ẹ̀sìn Christianity ó ṣẹ̀ wá látọ̀dọ̀ Jésù. Jésù tí ẹ̀ wá ń kọ́ o àti débẹ̀ o, ó wá láti ìdílé kan o, ìdílé àṣàyàn ni. A jẹ́ pé tá bá fẹ́ máa kí Jésù, báwo la ṣe máa kí Jésù? Wá ní àṣàyàn,
ọmọ àṣàyàn ní tó jẹ́ Mary, ọmọ àṣàyàn tó jẹ́ ìyá Mary, tó wá láti ìdílé kíni o, tó wá láti ìdílé àṣàyàn. Àṣàyàn, ọmọ àṣàyàn, ọmọ àṣàyàn tó wá láti ìdílé kíni, láti ìdílé àṣàyàn. Ibi ni a dúró sí lẹ́ni pẹ̀lú ọba adẹ́dà. Abẹ́ Allah subhanahu wa ta'ala kó lọ́ra èmi àti ẹ̀yin lórí dáadáa ju àsìkò ètò wa tó tún ń bọ̀ lọ. Kó lọ́wọ́ ọba adẹ́dà kí ó fi òdodo kó fi mọ̀ wá lódodo, kó ṣe nírọ̀rùn fún wa láti tẹ̀lé, kó jẹ́ ká máa rọ́ nírọ́, kó ṣe nírọ̀rùn fún wa láti jìnnà sí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت